Tinubu ti kìlọ̀ fún àmúpìtàn ọ̀gá INEC tuntun. Ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo èèyàn ló ń kìlọ̀ fún Joash Òjó àmúpìtàn ọ̀gá àjọ elétò ìdìbò INEC tuntun. Àwọn ẹgbẹ́ alátakò ló ṣáájú wọ́n kìlọ̀ fún dáadáa. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà jáde wọ́n ní kí ọkùnrin náà ṣọ́ra ẹ̀ gidigidi. Lẹ́yìn náà ni ààrẹ orílẹ̀-èdè yìí fúnra ẹ̀ Bọ́lá Ahmed Tinubu. Ìkìlọ̀ tí wọ́n ń ṣe fọ́kùnrin náà kò yàtọ̀ síra wọn o. Tí a bá ti yọwọ́ ti àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n mú ti ààrẹ mọ́ pé kó má ṣiṣẹ́ fún ààrẹ tàbí ẹgbẹ́ òṣèlú APC pé Nàìjíríà ni kó ṣiṣẹ́ fún, àwọn ìkìlọ̀ náà kò yàtọ̀ síra wọn rárá. Ohun tí gbogbo èèyàn ń wí ni pé òun láyé kàn kó ṣe ayé ire. Ọ̀pọ̀ èèyàn láwọn ìkìlọ̀ tó ń jáde sí ọkùnrin àmúpìtàn láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà gbogbo yìí yóò máa yà lẹ́nu. Àmọ́ ẹkún ló bá ikùn wá ni. Ohun tó ti ṣẹlẹ̀ lójú àgbébọ̀rí ní í jẹ́ kó sọ fọ́mọ ẹ̀ kó má ṣeré ìta gbangba. Ó fẹ́rẹ̀ má jẹ́ kò sí ìbò kan tí wọ́n dì nílẹ̀ yìí tí kò láriwo nínú. Ariwo òjòòrò ní gbogbo èèyàn máa ń pa. Kò sì sẹ́ni tí wọ́n máa ń lò wà nídìí ẹ̀ ju alága àjọ tó ń ṣètò ìdìbò INEC lọ. Ibi tí àwọn ẹgbẹ́ alátakò náà sì ti bẹ̀rẹ̀ rèé tí wọ́n sọ pé àmúpìtàn kò gbọ́dọ̀ yíbò fún Tinubu ní 2027. Ìbò tí wọ́n dì lọ́dún 1999 tí adájọ́ Ephraim Àpáta jẹ́ olórí INEC nígbà náà. Ariwo tí olóyè Olú Fálàyé ń pa títí dòní ni pé òun lòun borí nínú ìdìbò náà, òun lòun wọlé gedegbe. Àmọ́ àwọn sọ́jà ló lo alága ètò ìdìbò ọ̀hún tí wọ́n fi ní kí Àpáta yìí kéde pé òun kọ́ lòun wọlé, Olúṣẹ́gun Ọbásanjọ́ ni. 1999 nìyẹn o. Nígbà tó tún di ọdún 2003 tí Abel Gwobadia tó ṣe alága INEC yìí tó sì ṣètò ìdìbò tó gbé Ọbásanjọ́ wọlé lẹ́ẹ̀kejì, Muhammadu Buhari yarí, kódà ó gba ilé ẹjọ́ lọ pé wọn kò gbọ́dọ̀ ṣe ìbúra fún Ọbásanjọ́. Ó ní Gwobadia ṣòjóró ni, ìrú burúkú ló ṣe láti fi gbé Ọbásanjọ́ wọlé, pé àjọ elétò ìdìbò náà gbà bọ̀dì ni. Lọ́dún 2007 ní Àtíkù kọ́kọ́ lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ìdìbò ààrẹ yìí. Nígbà náà ló pariwo pé Maurice Uwu ni Ọbásanjọ́ lò nígbà tó jẹ́ òun ní alága INEC. Òun ló lò tó fi ní kí ó gbé ìjọba fún Umaru Yar'Adua nítorí kì í ṣe ọkùnrin náà ló wọlé, òun Àtíkù ni. Ní 2011 kò sí ohun tí Buhari kò fi jà, gbogbo agbára tó ní ló lò, tó ń sọ pé Àtàírù Jẹ̀gá tí ṣe alága INEC ló da ìbò náà rú, òun ló ṣòjóró ìbò tó gbé Jonathan wọlé. Ẹni tó bá wá rántí ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2015 nígbà tí àwọn INEC ń kéde èsì ìdìbò ọdún náà lọ́hùn-ún, tí Àtàírù Jẹ̀gá yìí kan náà sì ń kéde pé APC ẹgbẹ́ àwọn Buhari ló wọlé. Ṣèbí nígbà náà ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Godsday Orubebe já ẹ̀rọ agbágbégbà tó sì bẹ̀rẹ̀ sí pariwo pé Jẹ̀gá ti gbàbọ̀dè lọ́wọ́ àwọn APC. Ó fẹ́ mọ̀ọ́mọ̀ gbéjọba ọ̀hún fún Buhari ni, tó sì ń sọ pé àfi kí wọ́n dá kíka èsì ìdìbò náà dúró kíákíá. Ohun tí Orubebe fẹ́ ni kí wọ́n sọ ọ̀rọ̀ náà di ariwo burúkú, kí wọ́n sì dá ètò kíka ìbò náà dúró, kí wọ́n dàárú lọ́jọ́ náà, nítorí wọ́n kúkú sì ń kà á lọ́wọ́ ni, wọn kò tí ì kéde gbogbo àwọn ìpínlẹ̀ tó wọlé tán. Ṣùgbọ́n nítorí pé Jẹ̀gá ti ní irú ìrírí báyìí, kò bá wọn jàǹpátá. Kàkà bẹ́ẹ̀ ó wòran Orubebe títí tó fi ru ara ẹ̀ paná ni. Wọ́n jẹ́ kó bínú jáde kí wọ́n tó máa bá ètò ìdìbò náà lọ. Lẹ́yìn náà ni wọ́n sì kà á pé Buhari ló wọlé. Bákan náà ni Àtíkù Abubakar lọ sílé ẹjọ́ ní 2019. Ó takú o pé Buhari kò wọlé. Ó ní Mahmood Yakubu tí ṣe alága INEC nígbà náà ló wà nídìí gbogbo ọ̀rọ̀ yìí, pé òjòòrò burúkú ni wọ́n jọ ṣe. Òun sì ti múra láti gbé gbogbo èsì ìdìbò náà kalẹ̀ kí gbogbo ayé fojú rí, tí wọ́n sì rí òjòòrò burúkú tí àwọn INEC àti Buhari jọ ṣe. Àsìkò náà ni Àtíkù jáde pé kò yẹ kí àwọn INEC gba Buhari wọlé láti díje nítorí kò ní sábúkẹ́ẹ̀tì rárá, nítorí kò kàwé mẹ́wàá jáde. Kódà lẹ́yìn tí Buhari ti wọlé tán pátá tí wọ́n sì ti ṣèbúra fún un, Àtíkù kò tí ì sinmi, ó sì fa ọ̀rọ̀ náà títí wọ 30 ọjọ́ oṣù kẹwàá ọdún 2019
kó tó di pé ilé ẹjọ́ dá a jókòó tí wọ́n sì dá Buhari láre. ẹjọ́ sàbúkẹ́ẹ̀tì yìí tún wà lára ẹjọ́ tí Àtíkù rò mọ́ Tinubu lẹ́sẹ̀ ní 2023 yìí tó sì tún fi ti ọjọ́ orí àti àwọn nǹkan míì kún. àbálọ àbábọ̀ náà INEC ni wọ́n dá ọ̀rọ̀ náà lé lórí. ó ní kò yẹ kí wọ́n gba Tinubu wọlé láti díje rárá ni nítorí ọkùnrin náà kò kún ojú òṣùwọ̀n tó. èyí ni pé kò sí ìbò kankan tí wọ́n dì nílẹ̀ yìí láti 1999 tí ayé kò dá INEC lẹ́bi. èyí làwọn èèyàn ṣe ń kìlọ̀ fún alága àjọ INEC tuntun yìí nítorí wọ́n nígbàgbọ́ pé INEC gan ló ń dá gbogbo wàhálà yìí sílẹ̀ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn gan ni bẹ̀rẹ̀ òjòrò torí àwọn tí wọ́n bá yàn wọ́n sípò ni wọ́n máa ń sábà ṣiṣẹ́ fún. gbogbo ẹjọ́ burúkú tí àwọn olóṣèlú máa ń pe ara wọn, gbogbo ìnáwó òdì tí wọ́n máa ń jẹ́ kí ẹni tí kò bá wọlé àti ẹni tó wọlé ná, gbogbo wàhálà tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò, àwọn èèyàn tí wọ́n mọ húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀ yìí ni bí INEC bá ṣe iṣẹ́ wọn dáadáa tí wọn ò gbè sẹ́yìn ẹnìkan tí kò sí òjòrò, kò ní sí wàhálà lẹ́yìn ìdìbò, kò sì ní sí ìdààmú fáwọn tí wọ́n bá díje. bẹ́ẹ̀ ni ọkàn àwọn aráàlú yóò sì balẹ̀, inú wọn pàápàá yóò dùn pé ẹni tí àwọn dìbò fún ló wọlé, kì í ṣe ẹni tí àwọn kò mọ̀ rí. ohun tí àwọn èèyàn ṣe ń kìlọ̀ fún àmúpìtàn rèé tí wọ́n ní àfikún lo ipò náà dáadáa nípa ṣíṣètò ìdìbò tí yóò tẹ́ ọmọ Nàìjíríà lọ́rùn. sí ìyàlẹ́nu gbogbo èèyàn, ohun tí Tinubu náà sọ nìyẹn o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà míì lòun gbà sọ. ṣé òun ló yan àmúpìtàn lọ́jọ́ 9 oṣù kẹwàá yìí tí ìgbìmọ̀ apàṣẹ tó ga jùlọ nílẹ̀ yìí sì bá a fọwọ́ sí, tó sì fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí wọn nílé ìgbìmọ̀ táwọn náà fọwọ́ sí lọ́jọ́ 16 oṣù tá a wà yìí náà. àwọn alátakò dìde o pé àmúpìtàn wà nínú àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Tinubu nígbà tí Àtíkù ń bá a ṣẹjọ́. àmọ́ ẹni tó ṣe adarí gbogbo àwọn lọ́ọ̀yà tí wọ́n lò nígbà náà, Babátúndé Ọ̀gálà, jáde sí gbangba ó sì sọ pé irọ́ gbuu ni, àmúpìtàn kò sí nínú àwọn. àwọn kan tún jáde pé ọ̀rọ̀ ìwé àmúpìtàn rí bákan lójú àwọn. bákan náà ni ẹni tí wọ́n jọ kàwé jáde tó sì ṣàlàyé pé àmúpìtàn kò ṣe kinní kan tí ò dáa, ìwé tó kà kò ní kọ́nu kọ́họ nínú nítorí àwọn jọ wà ń bẹ̀ ni. nígbẹ̀yìn kò sí ìdíwọ́ kankan mọ́ o. Tinubu sì ṣe ìbúra fọkùnrin náà ní ọjọ́bọ̀ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹwàá yìí. níbi ìbúra yìí náà sì ni Tinubu ti ní kò sí ohun tí àmúpìtàn lè ṣe tí yóò mú iyì bá a ju kó ṣètò ìdìbò tí kò ní níyèméjì nínú lọ. Tinubu ní èmi ti yàn án o, àwọn ìgbìmọ̀ apàṣẹ ti fọwọ́ sí orúkọ ẹ, bẹ́ẹ̀ sì ni ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wa. ohun tó wá kù fún wọn gan báyìí ni pé kí ìwọ náà jẹ́wọ́ irú ẹni tí ò ń ṣe, kí o ṣètò ìdìbò tí kò ní wàhálà kankan fún wa. ètò ìdìbò tí gbogbo ayé yóò rí tí wọn yóò máa kan sára sí wọn náà, ètò tí kò ní èrú tàbí òjòrò, èyí tí yóò padà di rògbòdìyàn sáàrin ìlú. èmi ń sọ fún ìwọ Pòfẹ́sọ̀ Òjó Àmúpìtàn báyìí pé ohun tí mo fẹ́ kó o ṣe nìyẹn o. bẹ́ẹ̀ ni Tinubu wí fún alága àjọ INEC tuntun náà. kò tí ì sinmi o, ó tún fi kún ọ̀rọ̀ ẹ̀ pé níbi tí kò bá ti sódò la ti ń jiyàn bóyá ọṣẹ́ hó tàbí kò hó, pé ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Anambra nínú oṣù 11 ọdún yìí náà ni yóò fi hàn irú ẹni tí àmúpìtàn yìí ń ṣe. ó ní bí o bá ṣètò ìdìbò náà tó bá yanjú, tí gbogbo ayé rí ohun tí o ṣe, tí nǹkan gbogbo lọ wọ́ọ́rọ́, tí kò sí wàhálà, tí kò sí ìtàjẹ̀sílẹ̀ tàbí ariwo òjòrò, ó dájú pé gbogbo ìlú yóò fọkàn tán tí wọn yóò sì mọ̀ pé àmúpìtàn tí a yàn yìí ẹni tó kún ojú òṣùwọ̀n ni. lóòótọ́ iṣẹ́ tó le ni o, ṣùgbọ́n ìgbẹ̀yìn ẹ̀ dáa nítorí orúkọ rere ni yóò fún ọ tí o bá ti ṣe é dáadáa. bẹ́ẹ̀ orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. bẹ́ẹ̀ ni Tinubu sọ fún àmúpìtàn tó sì pa á láṣẹ pé kó ṣètò ìdìbò tó dáa. nígbà tí alága tuntun náà jáde sí gbangba, ó sọ lójú àwọn èèyàn gbogbo pé mo ti búra o, mo ti ṣèbúra, mo sì tún ń sọ níwájú gbogbo yín pé òfin Nàìjíríà ni wọ́n dì mú, òun ni wọ́n sì tẹ̀lé ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. wọ́n ti fún mi lágbára láti ṣètò ìdìbò tí yóò dára jùlọ, èyí tí kò ní wàhálà, òjòrò tàbí awuyewuye kankan nínú. ohun tí wọ́n sì ṣe nìyẹn o. bẹ́ẹ̀ ni àmúpìtàn pàápàá wí. àdúrà ló sì kù tí gbogbo èèyàn ń ṣe fún pòfẹ́sọ̀ náà pé iṣẹ́ èyí tó gbà yìí Ọlọ́run yóò fún un ṣe.
Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìbúra àmúpìtàn gẹ́gẹ́ bí olórí INEC tuntun fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.